Olódùmarè ìbà, ọba tí ń lẹ́gẹ́lẹ́gẹ́ forí ságbéjì ìbà yín ní ọjọ́ tòní. Ọba lè wí lè ṣe, ọba lè ṣe lè wí. Igbó ńlá mi bòjì kánrin àpáta pààrà tí ń parẹ́ lájùbà. Mo kí ọlọ́kùnrin, mo ṣèbọ lóbìnrin. Mo kí ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí. Pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ Tọ́lá Ọ̀jẹ̀ lórí YouTube ni, lórí Facebook ni, mo kí wa púpọ̀. Mo kí gbogbo ọmọdù tó dá ìwà káàkiri àgbálá ayé, mo kí wa nìkan àwòsí, mo kí wa ní dùrùmí àwùsẹ̀. Ọ̀jẹ̀tọ́lá, mo kí wa níwọ̀nràn bí tí ojúmọ́ rere tí mo wá sílé ayé. Mo tún kí gbogbo àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n ní oore ọ̀fẹ́ láti gbọ́ èdè Yorùbá. Mo kí gbogbo ẹ̀yin ọba, mo kí gbogbo ẹ̀yin onímímọ̀ nílẹ̀ Yorùbá pátápátá. Láìní dènà pẹnu. Ohun tí mo mú wá fún wa lọ́jọ́ tòní, mo fẹ́ ká jọ kẹ́kọ̀ọ́, ká tún jọ lára wa lóye lórí ẹ̀. Ṣé mọ̀ wípé ètò yìí á gbé kalẹ̀ láti lè máa lára wa lóye, láti lè máa tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kan tí kò yé wa nínú àṣà Yorùbá, ìṣe àti ẹ̀sìn Yorùbá ni. Tá bá sì wo àkọlé ètò tí mo gbé wá fún wa lónìí yìí, tẹ́ bá ti wòkè ẹ ó ti rí pé mo pè ní Èsìn Ò Fàjà. Bẹ́ẹ̀ ni, Èsìn Ò Fàjà, kò yẹ kí ẹ̀sìn ó fàjà láàrin ọmọdù tó dá ìwà. Èsìn ò fàjà nílẹ̀ Yorùbá. Tí a bá sì wo ohun tó mú ẹ̀sìn wá nílẹ̀ Yorùbá, a ó rí pé ìfẹ́ ni. Ìfẹ́ ni àwọn baba wa Yorùbá wọ́n fi gba ẹ̀sìn Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì wọlé. Nítorí pé wọ́n gbà pé Ọlọ́run ọba kan ṣoṣo náà la jọ ń ké pè. Gẹ́gẹ́ bí èrò titi wọn nígbà náà. Wọ́n fi ìfẹ́, wọ́n fi bára wọn lò pọ̀. Ìfẹ́ ni wọ́n fi gba àwọn ẹ̀sìn yìí láàyè láàrin wa. Gbogbo wa la mọ̀ dájú sáká pé nílẹ̀ Yorùbá, ẹ̀sìn ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe níbẹ̀. Ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe níbẹ̀, léyìí tó di ọwọ́ àwọn òjíṣẹ́ Olódùmarè tí a mọ̀ sí Ọ̀rúnmìlà, Egúngún, Ọbàtálá, Ṣàngó, Ọya, Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn òjíṣẹ́ wọ̀nyí nílẹ̀ Yorùbá, àwọn ni wọ́n jẹ́ ká mọ Olódùmarè ọba tó dá ayé àti ọ̀run. Àwọn ni wọ́n jẹ́ ká mọ̀ ọ́ kí, àwọn ni wọ́n jẹ́ ká mọ̀ ọ́ pè. Bí Ànábì Muhammad bó ṣe jẹ́ kí àwọn ará Lárúbáwọ́ mọ ẹni tí à ń pè ní Olódùmarè, tí Jésù Kristi la àwọn ará Ísírẹ́lì lóye sí wọn létí lórí ẹni tí à ń pè ní Olódùmarè. Kò wá yẹ kí ẹ̀sìn ó fàjà láàrin àwọn ọmọdù tó dá ìwà. Nínú ìran Yorùbá, ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ major religion nílẹ̀ Yorùbá tá à ń practice ní Nàìjíríà náà ló pé nílẹ̀ Yorùbá. Kí ló wá dé? Ǹjẹ́ ó yẹ kí ẹ̀sìn ó fàjà láàrin wa bí? Ṣé bí kò ṣe tiẹ̀, kémi náà ó ṣe tèmi ni? Kò yẹ kẹ́sìn ó fàjà. Gbogbo wa la mọ ohun tó ń lọ láyé òde òní. Gbogbo wa la mọ ọ̀rọ̀ tó ń jà rànyìnrànyìn lórí afẹ́fẹ́, lórí ìkọlù tó ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀. Ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn, ẹ̀yin ọmọ bàbá wa tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí àti ẹlẹ́sìn ìṣẹ̀ṣe, ẹ jẹ́ ká jọ súnmọ́ bí, ẹ jẹ́ ká jọ gbé làákàyè wò. Kò yẹ kẹ́sìn ó fàjà láàrin ara wa. Gbogbo wa pátápátá la mọ̀ nílẹ̀ Yorùbá pé ní Ilé Ifẹ̀, ọjọ́ kan ṣoṣo péré ni wọn kì í fi ń ṣe orò nílé Ifẹ̀. Ọjọ́ kan ṣoṣo tí wọn kì í fi ń ṣe orò nílé Ifẹ̀ yìí gan, ọjọ́ náà kò tí ì hàn sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ilé Ifẹ̀ dòní yìí. Kò yẹ ká jẹ́ kí ẹ̀sìn ó fàjà. Nígbà tá a ti mọ̀ bẹ́ẹ̀, ẹ jẹ́ káwọn ó ṣe tiwa, káwọn ó ṣe tiwọn, kẹ́yìn ó ṣe tiyín, kí gbogbo ó lè bá àtùbà, kó lè bá àtúnṣe. Ẹ má jẹ́ kí á gbàgbé pé ìfẹ́ náà ni gbogbo wa jọ gbé dání. Tá ò bá jẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn, ẹ má gbàgbé pé ọmọ bàbá náà jọ ní gbogbo wa. Ọmọ Yorùbá jọ ní gbogbo wa. Bàbá kan náà ló bí wa.
bó ti wá di lónìí tó jẹ́ pé ẹ̀sìn ti mú wa yàtọ̀ ta ti sọra wa di pé a kì í sọmọ ìyá mọ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Ọmọ odò tó dá ìwà ìjọ ọ̀la tó fẹ́ bọ́ nínú ogun ọ̀rọ̀ ẹ̀sìn, gbogbo ogun tí ẹ̀sìn ti fà wọnú ilẹ̀ Yorùbá yìí ná. Bá a ṣe ń practice ẹ̀sìn ní Nàìjíríà ń bì báyìí, bẹ́ẹ̀ kọ́ ló ń ṣe ní àwọn ilẹ̀ tá a ti kó àwọn ẹ̀sìn yìí wà. Àwọn gba àlàáfíà láàyè ń bẹ̀. Kí ló wá dé tó jẹ́ pé nílẹ̀ bàbá wa gangan là ti ń da gbogbo lórúkọ mọ́ sàpà. Gbogbo ọ̀rọ̀ bí ogun, ọ̀rọ̀ bí ìjà láàrin ara wa, só yẹ kó rí bẹ́ẹ̀ sá. Ifá ní ká finú konú ká bàa lè lọ́lá, ká fikùn lukùn ká bàa lè lọ́rọ̀, ká tìdí mú gígùn kó lè bá àrọ́ni lára ni. Ẹ ò ṣe jẹ́ ká fikùn lukùn, ẹ jẹ́ ká fìmọ̀ wa ṣọ̀kan. Ká jọ gbé àṣà, ìṣe àti ẹ̀sìn Yorùbá lárugẹ tẹ́nítẹ́ní àkísà ń ta àtàn. Ẹ sì má gbàgbé, mo máa ń sọ pé ọmọ tó sọ lẹ́nu ló sọ àpò ìyàkọ́. Níwọ̀n ìgbà tí wọ́n bá ń ṣe tiẹ̀, tèmi náà ń ṣe tèmi, kò yẹ kó lè fàjà láàrin ara wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ wípé ọ̀rọ̀ ẹ̀sìn yìí ó ti da ìdílé wọn rú lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọọṣẹ́ àti ọ̀gá lọ́jọ́ wà tọ́jọ́ ń gbégbé ayé ìrọ̀rùn, ṣùgbọ́n nípasẹ̀ ẹ̀sìn ìyapa ti dé tí wàhálà ti ṣẹlẹ̀ láàrin ara wọn. Kí là tiẹ̀ ń wí? Ọ̀rọ̀ ẹ̀sìn ti mú ọmọ tàpá sí bàbá rẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn ti mú ọkọ yapa sí obìnrin ìyàwó ẹ̀. Ọmọ ò wá gbọ́ ti bàbá mọ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Ọkọ ò gbọ́ taya mọ́. Aya náà ò gbọ́ tọkọ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Ṣé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀sìn ṣe rí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn nígbà náà. Ó dá mi lójú gbangba pé tó bá jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀sìn láyé ìsìn yìí, bá a ṣe ń lo ẹ̀sìn láyé ìsìn yìí, bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe ń ṣe nígbà náà lọ́hùn-ún. Kò dá mi lójú pé ẹ̀sìn mùsùlùmí àbí ẹ̀sìn kìrìsìtẹ́nì yóò dúró nílẹ̀ Yorùbá. Ìfẹ́ làwọn bàbá yìí fi gbà láàrin ara wọn. Ìfẹ́ ni wọ́n fúnra wọn láàyè láàrin ara wọn. Ókè. Nílẹ̀ Yorùbá, ǹjẹ́ ẹ ti rí ẹni tó jẹ́ pé elégúngún tó sì ń jẹ́ Ràsákì? Tí ò bá sì fẹ́ ń bẹ̀ ṣé yóò wáyé? Ìfẹ́ làwọn bàbá yìí lò láàrin ara wọn tó jẹ́ wípé nígbà tí elégúngún àbí onífá àbólórò àbọ́lọ́sùn tó bá ti bímọ tiẹ̀ tó bá ti fún lórúkọ tán, àbúrò rẹ̀ tó jẹ́ ọmọ ìyá ẹ̀ tàbí ọmọ bàbá rẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí náà, òun náà tó fún lórúkọ titi ẹ̀ náà pé òkè, mo fọmọ mi ní Ọ̀jẹ́múyìwá o. Ọ̀rẹ́ rẹ̀ tàbí ẹ̀gbọ́n tàbí àbúrò rẹ̀ tó jẹ́ ọmọ ìyá àbí ọmọ bàbá rẹ̀ tó jẹ́ ẹlẹ́sìn mìíràn, òun náà wá tó fún lórúkọ náà. Ṣé bí wọ́n ṣe ń lò gbésí ayé wọn nígbà náà nu? Ṣùgbọ́n nísìnyí kọ́, a ò rí bẹ́ẹ̀ mọ́. Gbogbo nǹkan wọ̀nyí ò jọra wọn mọ́. A ti ń fi ọ̀rọ̀ ẹ̀sìn, a ti fi ń da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Mo ké gbogbo ẹ̀yin ẹlẹ́sìn pátápátá, gbogbo ẹ̀yin agbẹ́sìn lórí, mo ké pè yín ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀. Báyìí kọ́ la ṣe báyé. Ìrọ̀rùn la bá nígbà tá a dáyé o, ìrọ̀rùn la bá nígbà tá a dáyé. Ẹ má jẹ́ àṣàyé bá o ti báyé, ìrọ̀rùn la bá nígbà tá a dáyé. Ẹ má jẹ́ ká torí ẹ̀sìn ká máa da omi lórúkọ mọ́ sàpà. Ṣé bí ẹni tí mo wà bàbá tó ń tọ́ mi, bàbá mi ní mùsùlùmí ni dádì mi náà. Bàbá tí Olódùmarè kádàrá pé kí n máa jẹ kí n máa mu látara rẹ̀ lónìí, mùsùlùmí ni. Mùsùlùmí títí wọ̀nyí dẹ̀ léléyìí kò ní rí pé bóyá kí wọ́n da ẹbí nù, kí wọ́n dará nù. Ohun tó bá yẹ ká pera wa sí lọ́rọ̀ ọ̀tẹ̀ bí, a ó pera wa lórí ẹ̀. Lórí iṣẹ́, a ó pera wa lórí ẹ̀. Wọn ò torí ẹ̀sìn kí wọ́n sọ pé ohun tó yẹ káwọn sọ fún mi, kí wọ́n má sọ fún mi, kí wọ́n lọ sọ fẹ́lòmíì.
wọn ò torí ẹ̀sìn wọ́n sọ pé ohun nǹkan tó yẹ káwọn ó ṣe fún mi lóore àwọn ò wá ní ṣe fún mi mọ́ o, àwọn lọ gbé fọ́mọ ìyá àwọn nínú ẹ̀sìn náà. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ẹ̀gbọ́n mi mùsùlùmí ni wọ́n, a ò torí ẹ̀sìn ká dára wa láàmú. inú àwẹ̀ láwa yìí mo ti pè wọ́n, àwọn náà ti pè mí, à ń béèrè àlàáfíà ara wa ni. nǹkan tó ń pè ní Islam nìyẹn, nǹkan tó ń pè ní peace nìyẹn. àwọn ẹlòmíì ó sọ pé tó bá ti lè gba ẹ̀sìn tàwọn, àwọn ò ní tọ́ ẹ nílé ìwé, àwọn ò ní sọ ẹ́ digbá, àwọn ò ní sọ ẹ́ dàwo. má gbàgbé pé tó o bá ṣe é ẹlòmíì ó ṣe é. iṣẹ́ bọ́ ní ìṣògùn, bá a bá ti wáyà ẹyẹ páòrí náà láàárí. kí ló wá dé tá a wá ń torí ẹ̀sìn tá a ń da àlàáfíà ilẹ̀ Yorùbá rú? à ń torí ẹ̀sìn à ń sọ̀kò sílé baba ńlá baba wa, só yẹ kó rí bẹ́ẹ̀ sá. bí oníbàgbà bá ṣe pe igbá rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe bá pè ó. bẹ́ẹ̀ bá ṣe pe ilẹ̀ yín, bẹ́ẹ̀ bá ṣe pe ìran yín, bẹ́ẹ̀ bá ṣe pe àṣà àtìṣe yín, bí ẹ bá ṣe pe ilẹ̀ yín fún àwọn ọmọ ẹlòmíì bẹ́ẹ̀ ni wọ́n ṣe bá yín pè é. ẹ má jẹ́ ká torí pé a gba ẹ̀sìn lónìí ká wá torí ẹ̀ ká máa tàpá sí àwọn nǹkan ní baba ńlá baba wa, àwọn nǹkan tí Olódùmarè jogún fún wa. ó wà nínú Báíbù, ó dẹ̀ wà nínú Àlùkùránì pé a gbé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú ìran kọ̀ọ̀kan láti máa fi ọ̀rọ̀ wọn, ahọ́n wọn ṣèdájọ́ láàrin ara wọn. ẹ wá dá mi lóhùn, àwọn ọmọ Yorùbá, ǹjẹ́ ó wà nínú ìtàn Ifá kan pé Ọ̀rúnmìlà ṣe awo lọ sílẹ̀ Ísírẹ́lì bí? àbódélẹ̀ Lárúbáwá? ẹ wá sọ ìlú tí Ànábì Muhammad dé nílẹ̀ Yorùbá ń bìbà yìí fún mi. ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú o. ẹ jẹ́ ká ṣera wa lọ́kan, òṣùṣù ọwọ̀ ní pèsìsìn, àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. ọ̀rọ̀ ẹ̀sìn ó ti da ọ̀pọ̀lọpọ̀ ìdílé rú lónìí. ọ̀rọ̀ ẹ̀sìn ó ti ba ọ̀pọ̀lọpọ̀ wàhálà 20 ọdún 30 ọdún sẹ́yìn ó ti bà á jẹ́ lọ́jọ́ kan. ọ̀rọ̀ ẹ̀sìn ó ti da ìdílé míì rú lónìí. ọ̀rọ̀ ẹ̀sìn ó ti mú kí ọmọ ó tàpá sí bàbá ẹ̀ nítorí ẹ̀sìn. ẹ jẹ́ ká ṣera wa lọ́kan, ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀ gbogbo ẹlẹ́sìn, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbẹ́sìn lórí, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ǹjẹ́ bọ́lọ́run ṣe wí nílé yìí, àwọn òjíṣẹ́ tá à ń ti ara wọn pe Ọlọ́run ọba yìí, ǹjẹ́ bí wọ́n ṣe wí nílé yìí, tó wáyé pé bí wọ́n ṣe gbé dání nílé yìí, ẹ̀sìn wọn kò ní gbòòrò débì, Olódùmarè gùn ò ní fún wọn láàyè. kí ló wá dé tàwa ń torí ẹ̀sìn àwa ń dààmú ara wa? ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti sọnù nítorí ọ̀rọ̀ ẹ̀sìn lónìí. a rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé léyìí tó ọ̀pọ̀ míì tiẹ̀ sojú mi gan. a ti rí, ó ti pẹ́, ó ti rìn jìnnà, ó ti pẹ́ púpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bàbá wa nínú ẹ̀sìn ìsìláàmù tí wọ́n tó yẹ pé wọ́n máa sun eégún, wọ́n máa sun òòṣà, wọ́n máa sun gan ìdílé baba ńlá baba wọn. oníṣẹ̀ṣe kan ò lè jáde kó sọ fún mi pé kí ló dé bí ṣe báyìí, àfi tó bá yẹ pé bóyá ní ìdílé kankan náà wọ́n jọ wá. ẹ sì má gbàgbé pé tá lọ bá lọ àbọ̀ ń bọ̀. tá lọ bá lọ àbọ̀ ń bọ̀. ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí tí wọ́n gbé eégún lé wọn, wọ́n gbé òòṣà lé wọn, wọ́n sì lọ sún ná. èyí tí wọ́n jù sódò, wọ́n jù sódò tí ò dẹ̀ sẹ́nì kankan tí ó bí wọn. arákùnrin wa Talọ́lọ́run ní bí oṣù bíi mélòó kan sẹ́yìn nísìnyí, ó sun Al-Quran, ó lóun ò ṣe Islam mọ́, ó sì sun Al-Quran lódogun lódọdẹ yìí o. kí ló dé tá a fi ń fi ẹ̀sìn, tá a ń torí ẹ̀sìn? ẹ̀yin ò ṣe fi ẹ́ kí Ọlọ́run ọba Olódùmarè ẹ jẹ́ kó gbìjà ara rẹ̀. Ọlọ́run ọba tí ò ṣe é gbìjà, ọba lè wí lè ṣe, ọba lè ṣe lè wí, ọba tó jẹ́ pé tó bá wù ú ó lè ní kí oníṣẹ̀ṣe ó dìde láti ara imam.
ṣebí tá bá lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ imam lónìí, àáfàá tó gbójú tó gbónu lónìí, ọ̀pọ̀lọpọ̀ yín ní ìdílé yín, ìdílé onífá ni, ìdílé eléégún ni, ìdílé olórò lọ̀pọ̀lọpọ̀ wọn ti jáde lónìí. Ọlọ́run tún lè ṣe bẹ́ẹ̀ náà kó ní pé kí ọmọ oníṣẹ̀ṣe mínú tún tara ti yín náà jáde. Eléyìí ò fàjà, kò fa wàhálà. Gbogbo wa pátá ẹ jẹ́ ká jọ máa ròyìn iṣẹ́ Olódùmarè ni wọn Ọlọ́run dá wa sáyé fún nìyẹn. Ẹ jẹ́ ká mọ̀ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run Olódùmarè. Ẹ jẹ́ ká máa ṣe àfọ̀mọ́ fún Olódùmarè nílànà tí àwọn òjíṣẹ́ rẹ̀ là á lẹ̀ fún wa. Mo ní ọ̀rẹ́ kan, bí ọmọ ìyá mi ló jẹ́, mùsùlùmí ni. Kò sí bá a ṣe fẹ́ wà, kò sí bá a ṣe fẹ́ ṣe, kò sí nǹkan tí mo fẹ́ ṣe tí mi ò ní pè. Kódà tó bá di ọjọ́ ìbí ẹ̀, màá pè, á pè mí. A ó pera wa, tínú wo sì dùn sáwà torí ẹ̀sìn, á wà lọ bá irú relationship bẹ́ẹ̀ jẹ́. Torí pé tó ẹ̀sìn wo papọ̀, á wà bà á jẹ́. Ọ̀pọ̀ ẹlẹ́pẹ̀ yín oníwàhálà yìí lẹ́ ń ta àbùkù, lẹ́ mú kí ọ̀pọ̀lọpọ̀ máa sọ ọ̀rọ̀ àbùkù sí ẹ̀sìn Islam. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kan. Ẹ jẹ́ kó kálukú ó ṣe tiẹ̀. Ọlọ́run ọba nìkan ló mẹ́ni tí ó là. Àbẹ́yìn lẹ́ máa dájọ́ mi ni. Èmi kọ́ ń dájọ́ ti yín, ẹ̀yin náà kọ́ lẹ́ dájọ́ ti tèmi. Ẹ jẹ́ kó ní kálukú ó ṣe tiẹ̀. Ẹ jẹ́ kó níṣẹ̀ṣe ó ṣe tiẹ̀. Kí mùsùlùmí ó ṣe tiẹ̀. Kí kìrìsìtẹ́nì ṣe tiẹ̀. Kí a gba àlàáfíà láàyè nílẹ̀ Yorùbá. Kílẹ̀ Yorùbá kó bá lè tẹ̀síwájú. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ṣe rere lónìí. Wọn ò fi ẹ̀sìn dárin ara wọn rú. Gbogbo àwọn nǹkan táwa ń ṣe nílẹ̀ Yorùbá lónìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń ṣe nílẹ̀ Yorùbá lónìí wọ́n ti ban nílẹ̀ Lárúbáwá lọ́hùn. Gbogbo èyí tá à ń pera, tá à ń pèrun nídàájí, tá à ń pèrun láago mọ́kànlá, tá à ń pèrun láago márùn-ún, aago mẹ́ta tá à ń gbé sí gbogbo ẹ̀ láfẹ́fẹ́ yẹn, wọ́n ti ban gbogbo ẹ̀ nílẹ̀ Lárúbáwá. Ẹ̀sìn rẹ jẹ́ kó wà lọ́kàn ẹ. Jẹ́ kí ìbáṣepọ̀ wa àti Ọlọ́run Olódùmarè yẹn jẹ́ kó wà nínú ọkàn wa àti Ọlọ́run Olódùmarè. Kò ṣẹlẹ̀ ìgbà tó bá tẹ̀yẹ̀ ń pariwo ká tó mọ̀ pé òun pe Ọlọ́run ọba. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi, àwọn ọ̀rẹ́ mi, àwọn èèyàn mi tó jẹ́ pé wọn ò kì í ṣe oníṣẹ̀ṣe, tó yẹ pé kìrìsìtẹ́nì ni wọ́n, mùsùlùmí ni wọ́n, tá a jọ ń gbé sí ayé àlàáfíà láàrin ara wa. N ò torí pé mo jẹ́ lẹ́sìn ìṣẹ̀ṣe kí wọ́n yìn mí nù. Mi ò torí pé wọ́n jẹ́ lẹ́sìn mùsùlùmí àbí kìrìsìtẹ́nì ká dára wa nù náà. Tó ẹ̀yin tẹ̀ wá ń ṣerú eléyìí, tẹ̀ ń dá wàhálà lẹ̀ yìí, ṣé àlùkùránì pé méjì ni? Ṣé bí àlùkùránì kan náà lẹ́jọ́ kà? Kí ló dé tó jẹ́ wípé gbogbo nǹkan wa a máa ń mú kóle kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, nítorí òní kọ́, nítorí àti sùn wa ni. Ẹ mọ̀ pé ọjọ́ kan là á joyin, ọjọ́ kan là á jàdùn, ọjọ́ kan là á sùn tá ò ní jí mọ́ sílé ayé. Ẹ má jẹ́ ká gbàgbé pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń lójúmọ́ sí ń mọ́, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń lòrùn sí ń ràn, pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń pàmùkùrú pẹ̀lẹ́. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́, ẹ jẹ́ ká finúkonú láàrin ara wa ká bàa lè lọ́lá. Ẹ jẹ́ ká fikùn lukùn ká bàa lè lọ́rọ̀. Ọmọ odù tó dá ìwà, ẹ jẹ́ ká tìdí mú gígùn kó lè bá àrọ́ni lára. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ o. Mo bẹ̀ wá, mo rọ̀ wá. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ò ní dàrú. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí, ẹ dákun ẹ bá mi pín ètò yìí. Ẹ jẹ́ kó kan nílé, ẹ jẹ́ kó kan ará oko. Ẹ má jẹ́ kí ẹ̀sìn ó dá wàhálà lẹ̀, ẹ má jẹ́ kó di ẹ̀sìn, ẹ má jẹ́ kó dá èdè àìyedè lẹ̀ láàrin ara wa. Mo bẹ̀ wá ní orúkọ Ọlọ́run Olódùmarè tá a jọ ń ké pè. Ọba tí ò pé méjì, ọba ọ̀kan ṣoṣo. Tí Alárúbáwá mọ̀ sí Allah, tí àwa Yorùbá mọ̀ sí Olódùmarè, tí àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì mọ̀ sí Jah Jehovah. Mo fi Ọlọ́run Olódùmarè yìí mo fi bẹ̀ gbogbo wa. Ẹ dákun, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́,
ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè nílẹ̀ Yorùbá. Á tù wá bà fún gbogbo wa o. Ọ̀jẹ̀tọ́lá lèmi ń jẹ́, Tọ́lá Ọ̀jẹ̀, lórí YouTube àti Facebook. Ẹ máa tẹ̀lé wa, ẹ jẹ́ ká jọ máa dára wa lẹ́kọ̀ọ́, ẹ jẹ́ ká jọ máa síra wa níyì lórí àwọn nǹkan tí ò yé wa nínú àṣà, ẹ̀sìn àti ìṣe Yorùbá.